lọ́yà mi tó sì ní dé DSS Ìbàdàn bí wọ́n ṣe gbà mí lọ́wọ́ ẹ̀ báyìí ni wọ́n tilẹ̀kùn mọ́ bí wọ́n sì ṣe tilẹ̀kùn mọ́ ni wọ́n já mi hòhò ni wọ́n jù mí síbi tí wọ́n jù mí sí nígbà tí mo lè yọ ọjọ́ tí màá lò ń bẹ̀ wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ àtẹsẹ̀ ọba Àbújá gbogbo àkókò tí mo lò ń bẹ̀ lóṣù ìfojú kan lọ́wọ́ kankan ìṣòro tí mo mọ̀ rí àbẹ̀ntọ́ mọ̀ mi rí àwọn tí mo rí inú àwọn Boko Haram àtàwọn darandaran àwọn tí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ wọn àwọn lájọ́ lé gbogbo ìgbà tí mo lò ń bẹ̀ ìgbà tó di àkókò kan wọ́n mú wọn kọ̀ọ̀kan wọ́n dẹ̀ ń ṣe ìdájọ́ wọn ẹjọ́ lọ ẹ̀wọ̀n ẹjọ́ mọ̀ lọ́lé ìgbà tó nira dé tó bá yẹ pé mo ṣe nǹkan kan tí mo bá ń sọ ní gbangba tí mo ń fẹnu sọ ẹ̀rí ọkàn mi ò ní jẹ́ ń gbádùn ayé mi ò ní sinmi mi ò ní rest ẹ̀rù ọmọ bà mí ṣùgbọ́n gbà tí mo pẹ́ mi ò ṣe nǹkan kan ni mo ṣe sọ wípé ni mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà pé Ọlọ́run kó fi kọ̀rọ̀ mi dá mi lẹ́jọ́ ju gbangba lọ. Gbangba tẹ́yìn níyàn pé Oriyomi ṣe lé ó ṣe lé ó ṣe lé ní ṣe kankan o kọ̀rọ̀ yẹn gan ó wù mí ju gbangba tẹ́ tún rí lọ kó fi kọ̀rọ̀ mi tẹ́ rí yẹn kó fi dá mi lẹ́jọ́ lórí ọmọ ọlọ́mọ lórí ọmọ tèmi lórí ìyá oníyá àti ìyá tèmi náà àti gbogbo àwọn tí bá ń bá mi dòwò pọ̀. 000-162. Wọ́n fi dá mi lẹ́jọ́. Ìgbà tí ò sẹ́ni kankan mọ́ ó wá kèmí nìkan lóru ọjọ́ náà ẹ ti gbọ́ rí ṣùgbọ́n máa sọ torí ẹlòmíì tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. Mo rí pé gbogbo àwọn èèyàn ti sùn tán. Ibi kan. Mo rí pé gbogbo àwọn èèyàn ti sùn tán lóru ọjọ́ náà mo wá dìde wọ́n á ní Ọlọ́run tó bá yẹ kó tẹ́wọ́ gbaṣẹ́ mi lóòótọ́ tí mo bá ń ṣe bá dùn mọ́ ọ jẹ́ rójú àwọn èèyàn bọ́ sẹ́gbẹ́ kan tí mo bá ń ṣe tó bá dùn mọ́ lóòótọ́ tílẹ̀ bá ti mọ́ lọ́la mo fẹ́ kú òbí ẹ̀ ń tọ́ ọ̀ràn sí mi ò fẹ́ mọ̀ torí wọ́n sọ pé wọ́n ní ká destroy mi ni so reason yẹn tán fi síwèé tèmi wò mo ní lọ́la o mo wá ń ka gbogbo tí mo ti ṣe tí kódà tí ń ṣe síta táwọn èèyàn mọ̀ ibi tí mo ti fara ní ara mi nítorí ẹlòmíì mo wá kà á mo wá bẹ̀rẹ̀ sí sunkún mo sunkún gan mo dẹ̀ rí omi ojú mi ó kán sílẹ̀ ó pọ̀ ó dẹ̀ sàn bẹ́ẹ̀ ni mo sọ ìgbà tílẹ̀ mọ́ ẹ̀rọ pé mo sùn èmi ò sùn gbà tí gbogbo èèyàn sùn ìdoríkodò tí mo forí kanlẹ̀ báyìí ni mo ti ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn Allahu Akbar ìgbà tí mo ṣe tán mo wá sùn mo sùn buwọ́ bí ọwọ́ aago 12 láàárọ̀ wọ́n wá wọnú ibi tá a wà wá wọ́n wá pè mí mo wá sọ fọ́lọ́ pé tí mo bá jáde ń bí o lónìí bí mo ṣe sọ kọ́mọ́dọ̀lá o jọ̀fagbára rẹ̀ hàn mí lónìí tí n bá jáde ń bí lónìí lóòótọ́ o tí n fi kú tí n fi wá bá ọ ìní ṣe nǹkan kan mọ́ gbogbo tí n bá jẹ́ láyé ọmọnìyàn ní fi máa ṣe. Allahu Akbar. ìtí mo sì ń ṣe tábì tì ní mọ́bì tí n fi wá bá ọ ìmọ̀ ṣe ni gbogbo òkú tó bá fi mí sí. ọjọ́ náà lóòótọ́ wọ́n wá pè mẹ́tò tẹ̀ wá pè mí ọ̀mọ́ orúkọ mi pè ìgbà tó rí ẹ mọ̀ pé Haúsá ò kì í jẹ́ Hamzat tí wọ́n bá Hamza ni kò wá Oriyomi pé ọkàn pé Hamza tó bọ́bọ́ kan wá wà ó ti lọ ọ̀dà pé Spain ló ti ń bọ̀ Èkó náà ti wá mú wọ́n ní wọ́n suspect ẹ̀ fún Boko Haram wọ́n sábà lára àwọn tẹ́lẹ̀ dàpọ̀ mọ́ wa ọmọ Ẹdó ni olówó á jí mi pé are you not the Hamza mo ní yes I'm Hamzat ó ní they are calling you so wọ́n wá mú mi lọ nígbà wọ́n mú mi débi tí wọ́n mú mi lọ wọ́n ní kí n wo igun mẹ́rẹ̀ẹ̀rin tó wà ń bẹ̀ tọ́lọ̀ wọn bá bi àwọn lọ́rùn ní ó bi àwọn gbogbo tẹ́lẹ̀ bá ṣe ń bí àṣegbè ni
lọ́wọ́ bí mo wà lọ́dọ̀ àwọn ìmọ̀lẹ̀ mọ́ mi mọ́ àwọn lè ṣe tó wà àwọn mo ní mo wá rẹ̀ ní wá ní pé ṣùgbọ́n a ti ṣèwádìí ẹ̀ sí all these are your documents. Allahu Akbar. pé kí n wo document yẹn bó ti ga tó pé document mi ni pé wọ́n ti ń sọ mi ti pẹ́. pé ọ̀pọ̀ gbogbo tó ń sọ mi fún ẹ̀yọ̀ kan náà ni but we find out you are saying the truth. We find out you are fighting for the masses. You are fighting for the less privileged. Lọ́jọ́ náà ni mo kúrò lọ́dọ̀ wọn. Allahu Akbar. Èmi tí mo wá kúrò lọ́jọ́ yẹn ṣé rí pé mi ò ládéhùn pẹ̀lú yín ṣùgbọ́n mo ládéhùn pẹ̀lú ẹni tó ju ẹ̀yin àtèmi lọ. Mo ládéhùn pẹ̀lú ẹni tó dá èmi àtẹ̀yin lórí yín tó sì dọ̀rọ̀ yẹn fún mi kí n ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ni mo rẹ̀ ti ṣe látàrí pé tí mo wáyé wá ṣe yìí tí mò ń gba ìdálẹ́bi lórí ẹ̀ àti ìdálẹ́jọ́ ṣùgbọ́n kò lè sú mi. Lára rẹ̀ ó ní ọ̀rọ̀ cooperative tí mo dálẹ̀ fún yín. Ó gba ìdálẹ́bi lórí ẹ̀ mo lè gba ìdálẹ́jọ́. Ṣùgbọ́n bí tó dé dúró yìí mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kí ìdálẹ́bi àti ìdálẹ́jọ́ tí ń bẹ lórí rẹ̀ kó má kọjá ibi tó dé yìí. Ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé gbogbo ẹ̀yin coordinators tẹ́ wà ní pátápátá tí a rí àwọn tí wọ́n láwọn ò ṣe cooperative mọ́ ní ọ̀dọ̀ yìí tí wọ́n dẹ̀ lówó lọ́dọ̀ wa ẹ bá mi kọ orúkọ wọn jáde ẹ jẹ́ n sanwó wọn fún wọn. Abanilórí jẹ́ ìbánigbé bá a ṣe dáa. Wọ́n ní pé mo fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni mọ́ ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ. Tẹ́ bá ti ń gba orúkọ wọn àti iye owó wọn ẹ bá ń split ẹ̀ kọ́ mọ̀ jẹ́ pé wọ́n rò tí ó yẹ kí wọ́n rò pọ̀ mọ́ mọ́ èyí tó bá jẹ́ ojúlówó owó tó yẹ ká fún wọn ẹ bá ń gbà wá ikọ̀ account number síwájú ẹ̀ ẹ jẹ́ máa ṣẹ́tù wọn díẹ̀díẹ̀ tí ń fi san tán. Àkọ́kọ́ tí mo fẹ́ nu ẹlẹ́ẹ̀kejì ẹ yí dá mi lẹ́bi mọ́ ẹ bẹ̀rù Ọlọ́run lára tèmi náà. Mo ní kí ẹ bá mi wá àwọn tí ó ṣiṣẹ́ ńgbà tí mo láǹfààní tó yẹ pé gbogbo ibi tí mo ti lè ráǹfààní fún yín ni mo máa ń wá bricklayer wẹ́dà plumber carpenter gbogbo wọn mo ní kí ẹ wá wọn fún mi ẹ dẹ̀ kó wọn débi mo dẹ̀ kó wọn débi tí wọ́n ó ti ṣiṣẹ́ wọ́n dẹ̀ ṣiṣẹ́ ọjọ́ méjì ọjọ́ wọ́n dẹ̀ kú òun bẹ̀ láì jẹ́ pé mo gbọ́ mọ́ wọn àdẹ̀ lọ mọ́ mo wá rí iṣẹ́ yẹn tó ti ń lọ dáadáa inú mi wá ń dùn bí àwọn èèyàn mi ṣiṣẹ́ bẹ̀ ìlànà tí wọ́n bá mi ṣe gbámọ́jú bí wọ́n ṣe gba àwọn èèyàn wa síbẹ̀ bá ní gbogbo àwọn èèyàn rẹ ló ti sá lọ wọn dúró wọn lówó kéré wọn níbẹ̀ jìnnà wọn ní kinní kan sí àìní kan ṣe ni nígbà tí èsè pé a kóra wa jọ láti máa ṣàgbé tó yẹ pé a fẹ́ ṣiṣẹ́ tá a dẹ̀ láǹfààní tá a fúnra wa tí wò dẹ̀ ló owó tí wọ́n ló kéré ṣe normal money o owó pé ọwá bí iṣẹ́ ọ̀wá bí iṣẹ́ àwọn ṣiṣẹ́ o àwọn ò ṣiṣẹ́ o ọgbà 90,000 lóṣù bẹ́ẹ̀ ni o wọ́n wá kẹ́lẹ̀ tẹ́ ẹ bá rí wọn o tó náà lè wá parọ́ ńlẹ̀ o ẹ̀dà súnmọ́ mi ṣé rọ́ ni súnmọ́ mi bóyá kọ́ ṣàlàyé kan lè gbọ́ fúnra wọn àti tẹ́tọ́ bá ń bẹ̀ sọ àti iye tẹ́nu wọn mọ̀ fi kún fún ọ tó bá ti ń ṣiṣẹ́ bóyá kọ́ sọ. wọ́n bá ti ṣe extra time tó máa ń ṣe ẹlòmíì lè gba 200 ẹlòmíì lè gba 150 but normal basic salary wọn òun ni 90,000 wọ́n lọ wọ́n ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ wọ́n ó gba 90,000 yẹn ti wà nílẹ̀ fún wọn lóṣooṣù. kí wọ́n á ní àdéhùn tó yìnbó yẹn ṣe fún wọn pé táwọn bá tún parí iṣẹ́ ti Ìbàdàn. Àwọn táwọn bá parí iṣẹ́ ti Ìbàdàn gbogbo bí táwọn bá ti ní iṣẹ́ pátápátá ó ti di staff àwọn ọ̀dọ́ lọ́mọ ṣe ni. àwọn ọkọ̀ yìí tí àwọn ọkọ̀ ẹ mọ̀ gbọ́ o àwọn ọkọ̀ yìí tá a wá kọ́kọ́ mú àwọn àbúrò yìí tá a kọ́kọ́ mú wọ́n sì bọ̀nà jẹ́ fáwọn tó kù.
àwọn first batch tá a kọ́kọ́ mú lọ wọn ò jẹ́ á kó àwọn tó kù lọ mọ́. ẹ̀yin tá a ní kí ẹsẹ̀ gbogbo wọn àwọn èèyàn yóò tí láǹfààní àti lọ àbí àwọn tó kọ́kọ́ lọ yẹn wọ́n dẹ̀ bọ̀nà jẹ́ wọ́n bọ̀nà jẹ́ débi pé tí wọ́n bá ti wá mẹ́lò ní ìdébẹ̀ tó bá ti ní látọ̀dọ̀ Oríyọmí ni wọ́n láwọn àwọn èèyàn Oríyọmí ò ní sẹ́sẹ̀ wọ́n wà dé wọn padà. Allahu akbar. nítorí àwọn àkọ́kọ́ tá a kọ́kọ́ kó lọ ṣé èrè kúkú mọ́kọ̀ irú ìtọ̀dọ̀ tí tá a mọ̀ pé oníṣẹ́ṣe ṣé bọ́ọ̀ làbá kó ṣáájú ṣùgbọ́n bàtà àmọ̀ sósì dáa ká máa ṣe bá ń fúnra wa ká máa dí àǹfààní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìkan nínú àwọn èèyàn wa tó wá wà ńbẹ̀ tí ò kú tí ò lọ ìkan wà ńbẹ̀ tí ò lọ tó wà pẹ̀lú wọn rántí kí ló sọ nígbà tẹ́ ẹ débẹ̀. ó ní olóhùn fẹ́ wá rí ọ̀gá ó fẹ́ wá ṣàlàyé fún wọn pé àwọn èèyàn wa ò sí dáadáa pé àwọn ibi táwọn ń lọ yìí nígbà tó jẹ́ pé àwọn kan ń jáde